wọ́n ṣeun ní bàbá mi ò sá o. kí àwọn aráalé kan lè rí i pé ìwé wa Súnà Ibn Majah ìyẹn ti dé tí ìyá wa tiwa ìtàn bá wa rà. So èèyàn kan náà ti bá wa sanwó Sahih Muslim volume 1 to 7 lẹ́ni silver lining wọ́n ti bá wa sanwó Sahih Muslim wọ́n ti rà fún wa. So a sì nídìí Sahih Buhari Sunan An-Nasa'i. So tá a bá ṣe ń quote anything láti inú àwọn àdìtì yìí a máa ṣí nínú ẹ̀. So a bá ṣe ń gbé sí a tún máa ṣí nínú ẹ̀ lè máa rí i pé confam ni authentic ni kò sí pé à ń parọ́. So ẹ lè mọ gbogbo nǹkan tá à ń sọ àmọ́ nǹkan tí à ń sọ òun ni English àti Arabic ni. So tí wọ́n bá sọ pé Arabic làwọn fẹ́ kà á snap ẹ̀ á send ẹ̀ fún wọn. So ká tó lọ jìnnà a máa mú àdìtì kan àbí méjì nínú ẹ̀. So ẹ tún lè rí nǹkan tí a sọ ẹ lè rí pé a mọ nǹkan tí à ń sọ. So ẹ̀yin náà lè máa wò pé nǹkan yìí ṣé ó bá ọpọlọ mu àbí kò bá ọpọlọ mu. Ẹ jẹ́ kí n wo ìta lè ṣíwò. Ẹ jẹ́ kí n wo ilé Súnà Ibn Majah 1944 ni mo fẹ́ ṣí. So kẹ́yìn náà lè rí nǹkan tí okay aláwa ti wọlé. So kẹ́ ẹ lè rí pé nǹkan tá à ń kà kò sí rọ́ńbẹ́ o òun mo fẹ́ gbé sí i kẹ́ ẹ lè rí. So ṣé ló fẹ́ kó wà ń bẹ̀? ṣó yá 1944 yìí òun ni Súnà kìíní Súnà Ibn Majah 1944. So kẹ́ẹ̀kan lè rí pé àwọn àdìsí tí à ń mú wá gbogbo ẹ̀ ìta náà máa jóná everything a máa kà ń bẹ̀ gbóyún máa rí. So kò sí pé kò sí ṣeré o a ṣeré o. ṣó yá. ń bọ̀. Bọ̀ṣá àwọn òwe tó rà ṣé kò ń ṣe olówó èkó ló tẹ̀ ṣá. lọ́jọ́ tí máa sọ pàwọn adájọ́ tó tẹ̀wé báyìí. Òbí rẹ̀ máa ń káṣí ló tẹ̀. Ọlọ́run ẹ kí n wo. Tí Islam bá gbalẹ̀ tán iná lè rí nǹkan kì í sínú ìwé yìí o but a máa mú wá díẹ̀díẹ̀ tó bá ti yá olówó èkó. Boruboyo, oh my God, I'm so proud of you guys. We have the books. Thank you. I'm so happy. Wow. No more. You got this from the internet. It's fake. Your daddy wrote it. It's fake. A máa ṣí fún wọn wá rí. So wọ́n á wá sọ fún wa bóyá wa ni a tẹ̀ ìwé wọn ni o ẹ ti rí. So ìwé wọn ni o. Gbogbo nǹkan tó lọ fọdún mẹ́wàá kọ́ ohun rẹ̀ náà máa lọ ti translate ẹ̀ yìí. Ẹ̀yin ìyá wa ẹyẹ mọ́ ọmọ yín lọ lé kéwú mọ́. Kò sẹ́ni tó lọ lé kéwú tó dé tó ṣoríire ó máa padà máa tọrọ jẹ ni. Ó máa tọrọ jẹ ni kò sí. Kí ló fẹ́ iṣẹ́ wo ló fẹ́ fi ṣe? Ẹsẹ̀ kan lọ school tàbí kan lọ kọ́ṣẹ́ tàbí kan lọ dáko. Wọ́n fa àwọn yẹn lẹ̀. Wọ́n á lọ ń kọ́ èdè elédè. Wọ́n á ń ba èdè tí ọ̀tọ̀ tí wọ́n ń bà jẹ́. Wọ́n á sọ̀rọ̀ àwọn jẹ́ akótilétà. Ẹ̀sìn tá jẹ́ ń sọ yìí ẹ̀sìn Islam yìí ẹ̀sìn ogun ni. Ogun náà fi ń jà. Ilẹ̀ wa náà fẹ́ gbà. Wọ́n á flush gbogbo àwọn ọmọ Yorùbá. Wọ́n á flush wọn out. Wọ́n á fẹ́ àwọn ọmọ yín. Láti ibẹ̀ wọ́n á pa gbogbo àwọn tó bá fẹ́ pa wọ́n á gbalẹ̀. Àwọn Arab náà á jẹ́ dé wọ́n á jẹ́ gbalẹ̀.
a ṣe ń sọ fún yín pé Islam kò kì í ṣẹ̀sìn, kò sí nǹkan tó ń jẹ́ Ọlọ́run tó dáyé tó dọ́run kò nẹ́sìn. So gbogbo ilé ìtẹ́ bá ti ń jẹ́ nǹkan bá sọ pé ẹ̀sìn òdodo kíní kan àwọn fẹ́ kò sí iná kankan bì kankan, irọ́ ni gbogbo ẹ̀, sàkámàjẹ ni. So ẹ̀yin èèyàn ẹ jára yín lọ́wọ́ tá a wà. Ṣó ti yá? Abálàdé jẹ̀dẹ̀ fẹ́ sọ̀rọ̀ ó yá. Ok, ẹ máa gbọ́ o, eléyìí la fẹ́ kà o, kẹ́ ẹ lè máa rí ibi tá a ti ń kà wá. Okay, if you are capable of what you are saying, okay. Ok, Mr. Kenny lè ní sùúrù náà, Kenny ẹ wá jẹ́yàn pa kan wá. bọ́lẹ̀ kó wọlé. Ṣé ká sáré ka ilé A máa àfẹ́ kà á mi? lọ, so ó yá. Ó ní, it was narrated that Aisha said, Aisha ṣàlàyé wípé the verse of stoning and of breastfeeding of an adult 10 times ìwé nípa sísọ òkò àti ike fún àgbàlagbà ní ọyàn mu nígbà 10 was revealed, níbi tí wọ́n ti sọ̀ kalẹ̀. and the paper was with me under my pillow Aisha ní ìwé náà wà pẹ̀lú òun ní abẹ́ ibùsùn òun when the messenger of Allah died. nígbà tí Muhammadu kú. We were preoccupied with his death, nígbà táwọn ṣèdárò bí májèlé ṣe pa Muhammadu. and a tame sheep came in and ate it. Wọ́n ní àgùntàn ó wọlé láti wá jẹ àyà Kùránì nù. So kẹ́lẹ̀ rí bí tó máa sọ pé ẹ̀yin mọ́dúrétọ̀ ẹ̀jẹ̀ lè bá wa gbéyàn kan wọlé Muhammadu. ẹ̀jẹ̀ bá gbé ẹni ẹ̀ sọ̀rọ̀ kan náà pé so bí ó lè dábẹ́ ṣàlàyé fún wa. lẹ́yìn tá a bá ti tú Kùránì tán àwa máa mú àdìsí. Orí íńtánẹ́ẹ̀tì lọ ti ń kà àwọn àníṣọ̀yẹ́ mọ́ kò sí yẹn mọ́. wọ́n á tún ní wọn lágbọ́yé wọ́n máa rí nǹkan sọ. Ọ̀gá. Nǹkan tún lè lé ìsúná Ibn Majah 3792. Ok. Ibi wọ́n ní Allah ètè ẹ̀ ibi lẹ́ máa ti mọ̀ pé ṣìgìdì ni ọyàn páà ń sọ fún yín pọ́lọ́wọ́ ọ̀tún méjì ni. Oh God. Ọ̀la ìsọ fún ìpamọ́ yẹn wà ní ẹ lọ́ra wọn òwe ìfúnra yín gan. Ẹ̀yin àfáà àti mọ gbogbo kínní ìtẹ̀dẹ̀ parọ́ fáwọn ọmọ Yorùbá torí pé fẹ́ kó wa lẹ́rú. Àtúbọ̀tán yín ò lè já o. Àtúbọ̀tán yín ò lè já o. Kò lè dá rárá. Ẹ wá sọmọ aládìdẹrú. 3792. Okay. Ó yá. Ó ní it was narrated from Abu Huraira. Abu Huraira ṣàlàyé pé that the prophet said. Muhammadu wípé. Ẹgbọ́n nǹkan tí Muhammadu sọ. Allah says. Allah sọ̀rọ̀ wípé. I am with my slave. Allah ló ń wà pẹ̀lú ẹrú òun. When he remembers me. Nígbà tí ẹrú òun rántí òun. And his lips move saying my name. Ẹnu àwọn ẹrú Allah ó ṣàn sọ̀rọ̀ ó ń dárúkọ Allah ó ń rìn lọ. So nǹkan kì í sí. bí Mr. Mohammed yẹn bí wọ́n gbé wọn bí àwọn wá sókè so. You request ni. Kàn send the request. Okay, kó send request. Torí nǹkan ní wọn fẹ́ gbé wá so. Òun ló sọ bí pé ó ní wọ́n ń bẹ̀rù òun àbí kí ni mo rí ẹ̀. Ọ̀tọ̀ nìyẹn sọ náà ni wọ́n ní wọ́n ń bẹ̀rù wọn ò bẹ̀rù. Send the request sí. Bẹ̀rù kẹ̀. Send the request o. Kò sẹ́yìn tó ń bẹ̀rù ẹ̀. Irú ẹ̀yin tẹ̀ ẹ jẹ́ kí n bọ́ọ̀lẹ̀ fún wọn mo wà ń kọ́ mẹ́sẹ̀ tán. Ọbáṣọlá ti gò ẹ jẹ́ ń bọ́ọ̀lẹ̀ fẹ́ nìkan fún àwọn tó wá fẹ́ dáhùn béèrè. Bàbá mi fà lọ́dún mo kí yín o. Ọbáṣọlá ọmọ tó gún ọdún. Bàbá mi. Ẹ máa kú ọjọ́ mẹ́tàdógún tí àlàáfíà lẹ ṣe. Àdúgbò sá. Mr. Mohammed, a request now. Kàn request ẹ jẹ́ kí n bọ́ọ̀lẹ̀ fẹ́ nìkan nú wọn. Wọ́n kọ́ mẹ́sẹ̀. Aṣọlá ṣe máa mọ mú ṣe máa mọ yọ. Bàbá Fálọdún àyè wà. Mo bá tún bẹ̀rẹ̀ láti. Mo sọ pé àyè wà náà. Súnà Ibn Majah #1 bá ṣe máa kà lọ díẹ̀díẹ̀ fún yín. Kẹ́ ẹ lè mọ̀ yí pé gbogbo nǹkan tí Allah àti Muhammadu sọ pátápátá gbogbo ibi tó ti sọ pé ẹ pa wọ́n ẹ bá wọn jà dandan ni wọ́n gbọ́dọ̀ ṣe torí súnà ni. Ẹ gbọ́ nǹkan tí
eléyìí sọ ó ní eléyìí sọ ó ní it was narrated that Ibn Majah number one. Okay. kákan ṣe testing lásán ni kankan rí ni. That's the microphone. It was narrated that Abu Huraira said. Ó ṣàlàyé pé Abu Huraira wípé. The messenger of Allah said. Muhammadu tó jẹ́ òjíṣẹ́ Allah wípé. Whatever I have commanded you, do it. Nǹkan kí nǹkan tóun bá ti pa wọ́n láṣẹ ẹ gbọ́dọ̀ ṣe o. Ṣé ń gbọ́ tó bá ní ẹ pààyàn bó ṣe wà ní ọ̀pọ̀ pààyàn ẹ gbọ́dọ̀ pa ẹ bá wọn jà ẹ gbọ́dọ̀ bá wọn jà ẹ sọ wọ́n lóko ẹ gbọ́dọ̀ sọ wọ́n lóko kẹ́ ẹ lè mọ nǹkan tí ó ń bọ̀ wọ́n dẹ̀ sọ pé ó ń bọ̀ àwọn là ń dẹ́ẹ̀dẹ̀ o. And whatever I have forbidden you, refrain from it. Ó ní nǹkan tóun bá tẹ̀ ti ṣe léèwọ̀ fún yín ẹ gbọ́dọ̀ yàgò fún. Ṣe pé Muhammadu gangan ni wọ́n ń sìn. Ṣé o ti yé yín báyẹn? Bẹ́ẹ̀ ti padà dé kò wọlé ni o, òun ni mo gbé wọlé tí ò dáhùn yìí, Mohammed yẹn ló wà bẹ́ẹ̀. Ẹ wá sókè náà, wọ́n send request sí ẹ̀dẹ̀ ń sá. Mo send it sí. Ẹ send request bí àwọn ọmọ ọmọ yìí máa operate phone. Mo send it sí. Tó bá ti wá sókè, Allah wife ló máa bá wọn sọ̀rọ̀. Olówó Èkó yìí gan. Ẹgbẹ́ olówó Èkó ni ẹ̀ má bẹ́ẹ̀ sí operate phone. Yes, na wọ́n sọ̀rọ̀ pé wọ́n bẹ̀rù àwọn wọ́n dẹ̀ gbé wọn ọ̀dẹ̀ wọlé so ibi tó nǹkan tó máa ń ṣe nìyẹn. Olóògùn òpàrọ̀ fún nìyẹn òye kò tí ì yé ni wọ́n ṣe rà fún wọn. À ń wá kiri bí àwárí lóbìnrin wà nǹkan oṣù. So ẹ jẹ́ kí n ka kọ́mẹ̀ntì àdìsítàkà yẹn kí àwọn èèyàn lè rí i pé Muhammadu yogan náà ni Allah òun ló ń fún yín láwọn òfin ìpààyàn ẹ ṣe ògbè tẹ́yìn tí tẹ́ ń gbé kiri tẹ́pin Quran. Ó ní mo fẹ́ káyì ó ní each and every command of the prophet is binding on the community. Mr. ló ń sọ̀rọ̀. ṣebí àdìtì Muhammadu ni. Mo fẹ́ mọ ẹ ká bẹ̀rẹ̀ láti kí mo fẹ́ understand ẹ̀ tó sọ. Kọ́mẹ̀ntì yọ̀ǹda àdìsítà kà yẹn narrated by Abu Huraira yẹn kọ́mẹ̀ntì yìí ni mò ń kà. Ó ní each and every command of the prophet is binding on the community. Gbogbo òfin tí Muhammadu ṣe lẹ̀ ó wà pẹ̀lú gbogbo agbègbè ìlú Mẹ́kà náà ló ń bá wọn ṣe. Wọ́n jẹ́ sọ pé numerous verses of the Quran confirm the assertion. Ọ̀pọ̀lọpọ̀ òǹkà nínú Kùránì ló gbà pé òótọ́ ni gbogbo nǹkan yìí. Anything and everything the prophet prohibits must be avoided. Nǹkan kí nǹkan tí Muhammadu bá ti ṣe léèwọ̀ ẹ gbọ́dọ̀ yàgò fún kẹ́yìn náà mọ̀ léèwọ̀. Allah the glorified says in his book ṣé ń gbọ́. Allah tó ní ògo àtọpẹ́ ó sọ nínú ìwé ẹ̀ pé. Ó ní and whatever the messenger gives you take Allah ní it. gbogbo nǹkan tí Muhammadu bá fún yín ẹ gbà á. And whatever he forbids you desist gbogbo nǹkan tó bá ṣe léèwọ̀ ẹ yàgò fún kẹ́yìn náà ṣe léèwọ̀. Quran 59 verse 7 kẹ́ ẹ lè rí pé Muhammadu òun náà ni Allah ṣé ni ẹ ò wọlé ni. Mi ò bẹ́ẹ̀ ni ẹ mọ bọ́yìn ọpẹ́rẹ́tì fóònù wọ́n ti gbé kò wọlé so. Èèyàn kan ló ń já mi olówó Èkó ẹ ṣé tẹ́ mú mi wọlé padà ẹ sọ fún wọn kó má drop mi mọ́ ẹ jọ̀ọ́. Ẹjọ́ tá bá ní àlejò tó fẹ́ wá ka Quran ẹ lè drop ẹ. Wọ́n bá fẹ́ bá wa sọ̀rọ̀ kán lè bá wa sọ̀rọ̀ torí a máa need the space láti gbé àwọn èèyàn wọlé. Yeah, ẹ lè drop èmi ẹ lè drop èmi tá bá ti ní customer ẹ jọ̀ọ́. So ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ láti òfin láti wo díẹ̀ nínú àwọn òfin Allah òfin Muhammadu tí Muhammadu sọ pé nǹkan tóun bá ti sọ fún yín ẹ gbọ́dọ̀ ṣe é. Gbogbo yín lè rí nǹkan tá a kà yẹn wípé nǹkan tí Muhammadu bá ti sọ pé kán ṣe wọ́n gbọ́dọ̀ ṣe. So ẹ jẹ́ ká máa gbé àwọn nǹkan tí Muhammadu pa yín láṣẹ pé kẹ́ ṣe. Àwọn àgbà wòlíì ló wà níbí.
máa fèsì àgbàyàwó àlá. Nínú ìkànnù olówó Èkó tàbí MS Bàbá tàbí mo fẹ́ rán èèyàn kan lọ Mẹ́kà. Mo fẹ́ rán èèyàn kan lọ Mẹ́kà ó dẹ̀ wà ọjọ́ àfàbí ariwo pọ̀ bí tẹ̀wọ̀n yẹn o. ẹjọ náà ok ẹ jẹ́ kí n try láti kó ẹ bẹ́ẹ̀. ok. náà ṣé ẹ ń gbọ́ mi báyìí. bẹ́ẹ̀ ni à ń gbọ́ yín sà. náà a dúpẹ́ fọ́lọ́ kò ní bàjẹ́. Owó ti pọ̀ jù on this track. Hello. Owó yẹn ti pọ̀ jù. Ní background yìí ariwo bẹ̀ yẹn ti pọ̀ jù. Mo ń túra láti fẹ́ ohun tí mo fẹ́ sọ lálẹ́ yìí ó jẹ́ nǹkan tí ó máa pọ̀ díẹ̀ pẹ̀lú ogun tẹ́ kà. Náà ṣé wà pẹ̀lú mi? À ń gbọ́ yín. Náà inú mi dùn pé ìgbà tẹ́ ń ka lọ́wọ́ ni mo join live. Ìtàn pè ní Islam tá a mọ̀ ní Islam kìí ṣe Muhammad sallallahu alayhi wa sallam ní òun nìkan kọ́ ni Ọlọ́run bá fi Islam rán. Nínú ọ̀rọ̀ tẹ́ sọ ẹni Muhammad ní Allah wa òun ní ẹni tí ó ń sọ̀rọ̀ òun lẹ́ni ká máa tẹ̀lé òun náà ló mú òfin wá. Ẹ jẹ́ ká kọ́kọ́ gbé látòrí ànábì Adam. Ọlọ́run ọba ló ń ṣiṣẹ́ Ọlọ́run ọba ló rán ànábì yẹn ṣẹ́ ànábì Adam ni human being ni ẹni tí Ọlọ́run ọba kírètì pẹ̀lú yèpẹ̀ ni. Ọlọ́run sọ́nà Al-Quran gan gẹ́gẹ́ ẹ̀dá ànábì Adam àti ànábì Isa tí ń jẹ́ sí Jesus ẹ̀dá wọn jọra wọn torí ara obìnrin ni ànábì Isa gbà wáyé. Òun rí ẹni bí àmọ́ kò ní bàbá. Ànábì Isa ànábì Ọlọ́run ọba ni. Àfà Jesus. Naam. Àfà Jesus. Níbo lẹ ń lọ Ṣé gan? ẹ wà pẹ̀lú mi? Ẹ wà pẹ̀lú mi sà? Níbo lẹ ń lọ? Naam. Níbo gan lẹ ń lọ? Ni mò ń try láti explain tí ẹ sọ yẹn kí n try láti try láti kọ́ tẹ́ bá fẹ́ gbọ́ mi yé pẹ̀lú tí mo bá ń tẹ̀ ń sọ. Kí gẹ́gẹ́ ní tọ́pìkì tẹ́ fẹ́ sọ ní lórí. Tí mo bá ń lórí ẹnu ẹ náà ni mo fẹ́ sọ̀rọ̀ pẹ̀. Quran náà kà àdìsí. Sọ fún yín wípé àdìsí tí wọ́n kà yẹn Ànábì ní àṣẹ tí n bá ti pa fún yín ẹ gbọ́dọ̀ tẹ̀lé ní tí n bá ti ní ẹ gbọ́dọ̀ ṣe séyìn lẹ fẹ́ sọ lé lérí ni àbẹ̀wò. Náà ní tí mo fẹ́ sọ lé lórí náà nìyẹn ní tí mò ń fẹ́ láti sọ náà nìyẹn. Nǹkan tẹ́ ń sọ fún wọn sì ni pé ànábì nìkan kọ́ ló lè pàṣẹ nínú Islam ẹlòmíì lè pàṣẹ àbí. Ànábì ò tiẹ̀ lágbára àti pàṣẹ ní tí Ọlọ́run bá ní kó ṣe ló ń ṣe. Mi ò ní ìdí máa ka ayé àlùkò náà ní tí Ọlọ́run bá ní kí ànábì ṣe ni ànábì ṣe kò sọ kò jẹ́ àmọ́lẹ́ni tó fi lékún àti mẹ́lẹ́ni tó yọ kúrò. Tí ó bá jẹ́ pé nǹkan tọ́lọ́run ọba bá sọ lànábì ń ṣe nǹkan tànábì sọ nínú àdìt tá a kà yìí wípé nǹkan tóun bá ní kẹ́yìn mùsùlùmí ṣe tóun bá pa yín láṣẹ ẹ gbọ́dọ̀ ṣe Allah náà ló sọ bẹ́ẹ̀ nìyẹn. Bẹ́ẹ̀ni. So ẹ gbà pẹ̀lú wá ń sìn yín pé nǹkan tó ń kà jáde yẹn nínú àdìtì yẹn òótọ́ ni. Bẹ́ẹ̀ni.
So ẹ má tún because mo rí pé ẹ fẹ́ máa yí ẹni sùúrù àfáà ẹni sùúrù èmi fẹ́ ká jọ wà lórí péjì kan náà wípé nǹkan tá a kà tán sí yẹn nǹkan tí Islam sọ. Ṣẹ̀rí nínú Islam. Ẹ má jẹ́ á lọ nínú Islam ẹ jẹ́ ká dúró sórí nǹkan tá a kà tán sí. Ok mo ti wà pẹ̀lú yín. So nǹkan tá a kà tán sí yẹn nǹkan tí Islam sọ nìyẹn àbí. Bẹ́ẹ̀ni. So ẹ jẹ́ ká tẹ̀síwájú lórí nǹkan tá à ń kà ẹ̀yin náà ti gbà wípé ànábì. Kẹ́ tó lọ síwájú ṣé mo lè sọ̀rọ̀ kan? In tí ó jẹ́ kó rí bẹ́ẹ̀ ni pé ẹni tí wọ́n fi ẹ̀sìn rán ni tó òun ni ó máa sọ tí a máa ṣe fún wa nínú ẹ̀sìn. Báwo la ṣe fẹ́ mọ̀ ká máa ṣe tí a bá gbọ́ látẹnu ẹ̀? In tó jẹ́ orí bẹ́ẹ̀ nìyẹn ẹ máa sọ. Change mind yín ṣebí Adam ẹ sọ pé Adam náà lọ́bì ni ẹ tún ti ń change mind yín ṣẹ́rí ẹ mọ̀ pé Adam lẹ kọ́kọ́ sọ wá ń sọ. Ànábì kankan ló wà Ádámù wà Ìsá wà Músá wà Ayub Haruna ànábì pọ̀ ànábì Ọlọ́run ọba 25 gbogbo wọn Ọlọ́run sì fẹ́ ṣe rán. Ṣẹ́rí Afa Habib ẹni sùúrù nǹkan tá a ti fìdí ẹ̀ múlẹ̀ sìn ni pé nǹkan tí ànábì bá sọ gẹ́gẹ́ bí nǹkan tá a kà jáde ní àdéhìtì Allah subhanahu wa ta'ala òun ló fi sí lẹ́nu kó sọ bẹ́ẹ̀ ṣeré bẹ́ẹ̀ ni Apple user ẹ bá wa tún ládùbáwá yẹn pè kódà pé pé ládùbáwá kan nìsín. Allah subhanahu wa ta'ala. Allah subhanahu wa ta'ala. Náà tí a bá dẹ̀ tẹ̀lé a máa jẹ́ ẹjọ́ níjọ́gbèdè àlùkìyámà. Ẹ ṣeun àfàlàbí so nípa ìdí èyí gbogbo àyà míì tá a bá kà níbi tánàbí bá ti sọ pé ẹ ṣe nǹkan báyìí tó dàrẹ́ pẹ̀lú mùsùlùmí Allah náà ló sọ bẹ́ẹ̀ àbí. Bẹ́ẹ̀ni. So mo fẹ́ kí àwọn brọ́dà mi tó ń ṣe kínní yẹn kàn gbé síwájú ká lọ àwọn ibi tí Allah ti sọ yìí pé tí mùsùlùmí tó bá fi ẹ̀sìn yìí lẹ̀ kí ni nǹkan tí ó máa ṣẹlẹ̀ sí. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe gbà ń sìn yìí pé nǹkan tánàbí bá sọ nǹkan tí Allah sọ náà ni so ibi tí ànábì bá ti sọ̀rọ̀ kò ní ìdí àríyànjiyàn mọ́ tabaka jáde bí pé Allah ìtumọ̀ kan wà ní ìtúwà ń bẹ̀ nǹkan tí Allah sọ nìyẹn ẹ ṣe nǹkan tẹ̀mí kàn fẹ́ béèrè lọ́wọ́ yín nìyẹn àwọn ẹlòmíín náà lè tún béèrè ìbéèrè. ms ẹka kúránì tí aláwa ìbá ti ṣe tán kí aláwa ìfú bá sọ̀rọ̀ lọ ṣé aláwa ti ṣe tán afáṣọlá ẹlẹ́dìílẹ̀ afáṣọlá a máa ka ibi tí wọ́n ti dódì Muhammadu àti ibi tó ti bá òkú sùn ms so ibi láti máa bẹ̀rẹ̀ lálẹ́ so aláwa ìfilẹ̀ engage àfáàrin ẹjọ́ sọ̀rọ̀. Mr. Habib ẹ jọ̀ọ́ ṣé lè fún wa ní any àyà tó wà nínú Quran tá a ti lè rí pé Adam ni first ànábì àbí òun ni first Muslim because ẹ contradict ara yín nínú nǹkan tẹ́ ẹ sọ earlier ẹ kọ́kọ́ sọ pé ànábì Adam kìnnìkan ẹ wá ṣe sọ ẹ wá ní ànábì Muhammad tó mú ẹ̀sìn wá so mo fẹ́ ká clarify yẹn so tẹ́ ẹ bá mind ṣé lè fún mi ní àyà tí mo lè kà pé ànábì Adam ni first Muslim. Gonna be happy Halloween, oh. Me, I dey feel you. Thank you, ma. Thank you very much. Appreciate. Only Baba no wish me and Oloweko. Afa Habibu. MS Sanko, Àgbàtẹ́mi kan ti ọ̀pọ̀ ní máàsì mọ̀ wípé
Afa Jésù ti drop o. Jésù ti lọ ni. Ó ti Àbí sálọ. nẹ́tíwọ́ọ̀kì ni. Ó ti sálọ. pé máa yẹn first statement ẹ̀ ló fi kọ́kọ́ contradict rẹ̀ òun ló kọ́kọ́ sọ pé Allah Muhammad kọ́ ló ní final authority. So Afáṣọlá ẹ bá wa gbé ibẹ̀ yẹn jáde so gbogbo lébo ni ká ti bẹ̀rẹ̀ ṣé ká bẹ̀rẹ̀ níbi tó ti dó díẹ̀ ni ká wá fi ibi tó di boko sùn tẹ̀lé so ìtẹ́ bá fẹ́ ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ lọ́wọ́ yẹn. ṣáàtì ní àdìsí yẹn lọ́wọ́ ni. Ẹ jẹ́ bá wa ẹ power máa tap. tàbí ìlànà kàtẹ́lẹ̀ ni tó ti dó di Bá mọ́ wa power tap ẹ jọ. ó kí wọ́n ṣáàtì ní book of the hadith. ẹnu kò sínú ìta ti rà bọ̀ ó wà ní tasẹ́ndì ó wà lọ́wọ́ wa ṣáà máa kà jáde mi báyìí. So ms ti rẹ́dì ti bó ṣe boko sùn yẹn ìyẹn lẹ́ máa kà tẹ̀lé. Kò sí issue. májíìkì. Saudi náà máa ṣe Halloween this year. I'm so excited. They've been doing it for years now. So, but I feel like Oma were more obvious this year. What you want to see Tabi and Beck? You know, Nije. Ṣé máa ṣe Halloween ní Emir of Iwo Palace náà? Táwọn Saudi bá ń ṣe Halloween, ó yẹ kán ṣe ní Emir of Iwo. Nàìjíríà ò kì í ṣe Nàìjíríà ṣe Halloween. Wọ́n máa ń ṣe náà, wọ́n máa ń ṣe. Ǹtẹ́ mo rí ti kàn. Ǹjẹ́ ìlárí wọn mọ́ kàbá ń gbà yẹn. Ó ti lọ sí everybody. Ẹ káàlẹ́. Ẹ sọ̀rọ̀ àwọn àpẹẹrẹ. Second time lele. Okay, network wọn wà dọ̀ yìí. So ibi pé alábòkú sùn yẹn ibẹ̀ gangan ni mo ní interest ni mo fẹ́ wò bóyá mo ti gbọ́ rí níbi kan pé òótọ́ ló bòkú sùn. Ibo lẹ ti gbọ́ ẹ má bínú. Mo fẹ́ farabalẹ̀ gbọ́ báyìí lè bóyá tòótọ́ ni bóyá ọ̀rọ̀ ni. Àwa la gbé jáde so bẹ́ẹ̀ ṣe lẹ́ẹ̀ ti gbọ́ nbì kan yẹn. Ibo lẹ ti gbọ́. Network. Ibo lẹ́lẹ̀ ti gbọ́ tó dáwà la gbé jáde. Àdìsí yẹn ń san ẹ̀ṣẹ̀ jẹ́ kó wọn fún àwa Nàìjíríà ẹ̀ṣẹ̀ lọ́wọ́ wọn lọ́yìn ẹ̀ṣẹ̀ lọ́wọ́ wa. So ẹ jẹ́ agbóhùn sókè lọ nẹ́tíwọ̀kì wọn wà dọ̀yìí. Ó yá Afáṣọlá. Ó yá Ọbáṣọlá, ẹ lárí ẹni mọ́kàbá tó bá ti débi sí nẹ́tíwọ̀kì. No, ẹ jẹ́ kí ẹ bọ̀ lárí wọn mọ́ kàbá ẹ lárí wọn mọ́ kọ́kọ́ wà sálẹ̀. Ó lọ́wọ́ fẹ́ gbọ́ bí ó ṣe bókù sùn. Ẹ bá lárí wọn mọ́ kàbá wọn nílé ayé gbọ́. Ẹ gbé Ọbáṣọlá sí big screen. So bí ó bá ṣe ń láòdù sí wọn lè mú tó ti wá. Ẹ bá mi try moderator yẹn sìn again bóyá ṣe. So ibi tá a fẹ́ kà ń sìn bí wọ́n ṣe dòdì ànábì tá a bá ti kàbẹ̀ yẹn tán a máa wá ka bó ṣe bá òkú sùn fún ẹ̀yin tẹ́ bá ti gbọ́. Àwọn àfáà yín lè fẹ́ máa parọ́ fún yín pé ẹ kò rí bẹ́ẹ̀ bákan ló ṣe rí wọn lágbọ́yé kínní yẹn ni ẹ má dá wọn lóhùn ẹ lọ gẹ́ẹ̀tì ìwé yẹn àdìsí yẹn kẹ́ẹ̀dẹ̀ kà fúnra yín. Ó yá ẹja lọ. Tẹ́ bá fẹ́ ka Kùránì àfáà ṣẹlẹ̀ wọ́n ṣe bisimilahi bisimilahi. Wọ́n gba ọ̀rọ̀ yìí wá. Àfáà ṣẹlẹ̀ ṣe bisimilahi náà tó ka ìwé àlá. Ok, ọ̀ya. Bismillahir Rahmanir Rahim. Bismillahir Rahmanir Rahim. Àwọn tún ṣe dáadáa. Bada a'udhu billahi minash shaitanir rajim. Bismillahir Rahmanir Rahim. Àwọn ọmọ àlè, àwọn àpọ̀dà. Tabara tó fẹ́ ṣe yẹn wà ní Vaiza Kọ́lá Pásítẹ́mì wà á ń ṣètú tábà tí ń ká Kúránì lọ́wọ́. Àbí ká lọ ṣàlọ́ aláníyàn mi ò tí mọ̀ yẹn jẹ́ ká lọ yá Fáṣọlá ẹ má gbé wa ẹ má fà wá lọ́wọ́ fà. Àwọn àdìsí yìí wá láti fi lè ṣe àlàyé. Àfáṣọlá tẹ tó sọ ẹ má gbàgbé a máa sọ orúkọ àdìsí tá a fẹ́ kà fún irú àwọn èèyàn wá ń sìn tó bá máa gbọ́ wọn á lè kọ́ lẹ̀ wọn tó bá fẹ́ sọ ń ta pé àwọn gbọ́ pé Muhammadu wọn dòdì ẹ̀ Muhammadu náà dẹ̀ dòdì èèyàn o wọn á lè sọ orúkọ ẹ ṣe.
so ọya kí lorúkọ rẹ̀ ẹ bá sọ orúkọ rẹ̀ jáde. àfàṣẹbálẹ náà ṣe gbàgbé mi ò rántí orúkọ tí a ìmọ̀ọ́mù ṣáófì màdùúdù. orúkọ ẹ̀ ní sábà fi tamyiz ìmọ̀ọ́mù ṣáófì màdùúdù kìtàbù sọ̀hábà. page 500. ṣùgbọ́n òun náà ni mò ń sọ yìí. rárá èyí tẹ́yìn sọ yẹn ní jẹyàn nìyẹn. láti jẹyàn nìyẹn. ó tọ́ báyé máa ṣe délé àfàṣọlá ó dàpọ̀ àwọn èèyàn ẹ ṣe káwọ́kọ́ kabi tó ti ń jẹyàn yẹn àbí káwá ka bọ́ ṣe dó díẹ̀ ká léra báyẹn wọn ṣe rántí. àbí káwọ́kọ́ ka ilé ka ilé lọ a máa lọ ká bọ́ ṣe ń jẹyàn àti bó ṣe bókù sùn bẹ́ẹ̀ ni. no ibi tí ó ti jẹyàn la máa ka gbẹ̀yìn a máa ka bí ó ṣe bókù sùn àwa ká bọ́ ṣe ń jẹyàn ẹ ṣe jẹ́ àlọ́. níbí ni nígbà tí wọ́n ń sọ àwọn ọ̀rọ̀ àwọn sàábà. ibi ni wọ́n ti ń sọ̀rọ̀ àwọn sàábà. tó kọ̀nẹ́ẹ̀tì papọ̀ mọ́ ànábì. tó jẹ́ pé ó ní àjọṣepọ̀ pẹ̀lú ànábì Muhammad. so níbi láti máa rí àwọn arákùnrin méjì. ibi ni wọ́n ti sọ̀rọ̀ àwọn arákùnrin méjì kan. tí wọ́n lọ kí ànábì. tí wọ́n lọ kí ànábì Muhammad sallallahu alaihi wasallam. fàmínìwù mọ́. nínú àwọn méjèèjì tá à ń sọ̀rọ̀ pẹ̀lú rẹ̀ yìí. nínú àwọn méjèèjì tá à ń ṣàlàyé nípa ẹ̀ ń sìn. fakalamtuhu. umu salimatu. ìyá wọn umu salimọ ìyá wọn tó jẹ́ ìyàwó ànábì. ó wá ń bá ìkan nínú wọn yẹn sọ̀rọ̀. ó wá ń ṣàlàyé fún kan nínú wọn o. nígbà tó bá ìkan yẹn nínú wọn sọ̀rọ̀ tán. nígbà tó ń ṣe àlàyé pẹ̀lú kan nínú wọn. ó wá padà lọ bá ànábì. ó wá padà sọ́dọ̀ ànábì Muhammad sallallahu alaihi wasallam. ó wá ní ya Rasulallah. ó wá ń sọ pé ya Rasulullah. ìrẹ Muhammad. ìwọ Muhammadu sallallahu alaihi wasallam. ibnu umika. àwọn ọmọ ẹ̀gbọ́n bàbá rẹ̀. Tani. Abba Sufyan. Tí ó jẹ́ Abba Sufyan. tó ń jẹ́ Abu Sufyan. Wàhábí Umatika. àti ẹ̀gbọ́n bàbá rẹ̀. ìwọ ànábì. tóun jẹ́ Abdullahi. torúkọ arákùnrin náà ń jẹ́ Abdullahi. fàkọ́là. Muhammad wa sọ wípé. Muhammad wa ń fún lésì pé. ájà tún fi ìmọ̀. mi ní nǹkan kan ṣe pẹ̀lú wọn. ànábì ni mi ní nǹkan kan ṣe pẹ̀lú àwọn arákùnrin méjì yẹn torí wọ́n dòdì mi. àmọ́ ibùnú wù mí. fàtákà ìrìdí. orí Ìlọrin ló fi dòdì ẹ tẹ̀síwájú. sórí ọmọ ẹ̀gbọ́n ìyá mi. Muhammadu wa sọ fún ìyàwó rẹ̀ Sẹ́límọ́ pé sórí ọmọ ẹ̀gbọ́n ìyá mi yẹn. inú rẹ̀ ń bí mi fẹ́ rí. ànábì nínú rẹ̀ ń bí òun fa òun ò fẹ́ rí torí ó dòdì òun fa ó dídì dí òun. wà á má àbá àmàlí. kí ló dé tí kí ni yóò clear okay. ànábì ló lọ ń gbé bàrìbà ìwà. wà á má àbá hùmọ̀tí. torí ẹ̀gbọ́n bàbá mi yẹn. sórí ọmọ ẹ̀gbọ́n bàbá òun yẹn. fàkọ́là lí bí màkátà. àti débi à ń lọ fàkọ́là mi ní mọ̀kátà. ló bá ṣàlàyé àwọn nǹkan tó ṣẹlẹ̀ fún ní maka. ànábì bá tẹnu bọ̀rọ̀ bó ṣe lórí Ìlọrin tó fi dòdì òun ẹ tẹ̀síwájú. máa kọ́là ní tí ó sọ. mọ́ ń kọ́là nǹkan tànábì ń sọ ni wọ́n fẹ́ afẹ́ tẹnu bọ̀ ìlàfẹ́ máa ṣàlàyé. láwùmọ́ arábìnrin yẹn wá lọ sọ fáwọn méjèèjì yẹn padà. ìyàwó ànábì Sẹ́límọ́tù wá lọ bá àwọn arákùnrin méjì tó ń bẹ lẹ́nu ọ̀nà yẹn padà pé. àti sọ fàdá alimọ Sẹ́límọ́ ó wá lọ bá àwọn méjèèjì ó lọ ṣàlàyé fún wọn. Sẹ́límọ́ wá lọ bá wọn wá lọ ṣàlàyé fún wọn àwọn arákùnrin méjì náà. wáṣà Adam Fati. wàhù nẹ́yìnà. wàtọ́ ifá. orí Ìlọrin nífà.
Ànábì wa ń sọ fún Sẹ́límọ̀ yẹn. Ànábì wa ń ṣàlàyé fún Sẹ́límọ̀. Torí ẹ̀gbọ́n bàbá mi yẹn. Sórí ẹ̀gbọ́n bàbá mi tó ń wò ń ta yẹn o. Ó ti dódì mi rí. Ó mú orí Ìlọrin, ó dẹ̀ fi sórí irú nǹkan tá à ń sọ yìí, ó dẹ̀ ń tìbọ̀ dí mi, ó dẹ̀ dódì mi, ó wá ń ṣe báyìí. Ànábì smell nice, ó wá ń gbẹnu sínú ìdí òun, ó wá dó òun dáadáa. Ìdí nìyẹn tóun ò fi fẹ́ rí. Ó nítorí ìdí èyí ẹni tó ti dódì òun tó dídì ìdí òun Ànábì, òun ò fẹ́ rí ọmọ ẹ̀gbọ́n bàbá òun yẹn mọ́ toró dódì òun. So láti rí kébọ̀ bírísìkì ni. A máa tẹ̀síwájú. So ó yẹ jẹ́ ká lọ síbi títàlí. Ànábì náà wá gbẹ̀san fẹ́yìn tẹ́ bá wọn. Ànábì náà wá lọ dódì àlè. Òun náà dídí àlè bó ṣe dídí òun. Láà sọ fún yín ẹ̀sìn orí ibú tẹ́ gbé wá yìí àṣírí yín ti tú. Ẹ fẹ́ fi lárúbáwá bò wá lójú bèbí ti ṣẹ́jú. Arájà náà Tírímìsíyù. Arájà náà Tírímìsíyù. Wọ́n gba ọ̀rọ̀ yìí wá látọ̀dọ̀ Tírímìsí. Ọ̀dọ̀ Tírímìsí yìí ni wọ́n ti gba ọ̀rọ̀ àdìsí táǹkà yìí wá. An àdìsí Jábìrù. An àdìsí Jábìrù yìí. Wọ́n tún gbà náà látọ̀dọ̀ Jábìrù. Wọ́n á tún gbà látọ̀dọ̀ Jábìrù yìí. Kọ́ọ́là. Jábìrù wa sọ wípé. Jábìrù wa ṣàlàyé pé. Dàhá Rasulullahi. Dàhá Rasulullahi. Àlíyán. Àlíyá ẹ máa bá wa lọ o. Ànábì pé Àlí. Ṣẹ́gbọ́n Ànábì pé Àlí wá ń bí. Yawmu Tọ́yífà. Ṣẹ́gbọ́n Yawmu Tọ́yífà. Ẹ̀yin tẹ́ gbọ́ lárúbáwá ẹ̀ miss. Síbì kan tó rárá tó. Ànábì wá pé Àlí lọ sí kọ̀rọ̀, bọ́ sí kọ̀rọ̀, wóró sí wóró, ó wá mú sí kọ̀rọ̀ kan, ó wá tẹ̀yìn ẹ̀ lọlẹ̀ báyìí. Fanta jáwù. Fanta jáwù. Chai. Ànábì ló bá gbà sí fún. Lànábì náà wá mórí Ìlọrin ló wá fi sí, ó dẹ̀ ti tẹ orí Àlí lọlẹ̀, lànábì kan pò. Bánábì ṣe ń fún Àlí back to back nìyẹn. So tá a bá ń sọ fún yín pé Ànábì ló kọ́kọ́ ṣe dídì, ẹ má jiyàn sí. Ó dídì ìdí Àlí torí pé Abu Sufyan náà ti dídì díẹ̀ Muhammadu, ó dó Muhammadu pẹ̀lú orí Ìlọrin. So báyìí àwa tẹ̀síwájú bí Ànábì náà ṣe bá òkú sùn ká tó wá lọ síbi pé wọ́n lè máa jẹ ẹ tẹ̀síwájú. Fàkọ́là nọ́ọ̀sì. Fàkọ́là nọ́ọ̀sì. Àwọn ènìyàn wá sọ wípé. Àwọn aráàlú wá bẹ̀rẹ̀ sí ní pariwo, wọ́n wá ń sọ̀rọ̀ lọ́tún lósì pé. Làkọ́dí àtà ànájíwàwú. Làkọ́dí àná látàrí àwú. Máa ibùnú hùmí yìí. Máa ibùnú mú yìí. N tí ó ṣe fún Àlí yẹn. Ṣé ẹ gbọ́ bí Ànábì Muhammad sallallahu alaihi wasallam bó ṣe fi orí Ìlọrin tó fi dóde Àlí yẹn o. Tó ẹ̀gbọ́n bàbá rẹ̀ náà ti ṣe fún un. Ṣé ẹ gbọ́ ẹ̀gbọ́n bàbá Ànábì náà ti forí Ìlọrin, ó ti fi dóde Ànábì, ó dó Ànábì, ó dídì díẹ̀ àlọ́lé, ó fà díẹ̀ ya, ó ṣe ó smẹ́ Ànábì. Fàkọ́là ṣe ń gbọ́ ẹ̀yin tẹ́ gbọ́ lágbára. Muhammad náà wá sọ wípé. Muhammad náà wá ṣàlàyé tiẹ̀ pé. Wà má hànà àǹjátùhù. Wà mọ́ àná àǹjátùhù. Èmi kọ́ ni mo ṣe fún ọ o. Ṣé ń gbọ́ Muhammadu wá fẹ́ wẹ́ra ẹ̀ mọ́ pé Àlí èmi kọ́ mo dóòdì rẹ o. Walakinna Allah ta'ala nàjà o. Àṣírí ti tú ẹ̀ wá tẹ gbọ́ bẹ̀ yẹn ẹ ti miss. Ànábì wá ń sọ fún pé òun kọ́ lòun dóòdì ẹ̀, Allah ló dóòdì rẹ̀. Ṣé ẹgbẹ́ tá a bá sọ pé Allah náà ń dóòdì ẹ̀ ní kalọ̀ mẹ́rin wa, àwa máa ń sọ pẹ̀lẹ́ rìn ni. Àdìsí ta kàyí àti sọ orúkọ ẹ̀ síta, ìwọ tí o bá wá ń rú ẹ lójú lọ get àdìsí kò dẹ̀ ká fúnra ẹ̀. So a máa tẹ̀síwájú síbi tí Ànábì ti bá òkú sùn. Ẹ ṣe ms ẹ bá wa gbé síta kàkà bẹ̀yẹn náà. A máa ń wá full loaded ní tá a bá ti wá báyẹn àfún yín ẹ tún lọ máa ké káàkiri. Àwa tún wà tún fún yín tiwa ojú bẹ́ẹ̀ lọ àwọn bá yín jà. Quick announcement, ladies and gents in the comment section, ẹ jọ̀ọ́ ẹ bá wa power tap like yìí low ó low gan, so ó yẹ ká ti tap like yìí low ó low gan, so ó yẹ ká ti dé almost 1 million by now. Ẹ jọ̀ọ́ ẹ máa tap up the screen. Stay active in the comment section, okay? Thank you. Narrated by Ibn Abbas. Ibn Abbas ṣàlàyé wípé. Muhammadu sallallahu alaihi wasallam. Put on her my shirt. Òun bọ́ aṣọ òun wọ̀ fún Fatima. Òkú ni òkú ló ń sọ. That she may wear the clothes of heaven. Pé a lè wọ aṣọ yẹn gẹ́gẹ́ bí aṣọ àlùjọ náà.
and I slept with her in her coffin grave. ṣé ń gbọ́ Muhammadu wá kó ìbásùn fún òkú arábìnrin Fatima yẹn ó wá ń dó ta nínú ìsà òkú nínú lẹ́ńlẹ́. That I may lessen the pressure of the grave. ṣé ń gbọ́ pé òun á lè bá dẹ ìjìyànú sàárè ìjìyànú ilẹ̀ ìsà òkú. She was the best of Allah's creation to me after Abu Talib. ṣé ń gbọ́ ó ní gbogbo nǹkan tí Allah dánú èèyàn tó dáa jù lẹ́yìn Abu Talib ó ní òkú Fatima tó ti kú yẹn tún ní ìkejì. The prophet was referring to Fatima, the mother of Ali. Fatima ni Muhammadu ń ṣàlàyé yẹn o pé ní gbogbo nǹkan tá Allah dá lẹ́yìn Abu Talib Fatima ló tún dáa jù. Demetrius explains. Ará tó ń pè ní Demetrius tún ṣàlàyé pé. The Arabic word used here for slept is idtajat. ṣé à ń gbọ́ wọ́n ní èdè Lárúbáwá pé báyọ̀ sùn dóyàn fún dọ́gì fún standy cowgirl ká gbogbo ẹ̀ ó túmọ̀ sí ìsájà ló ń pè pé ọkùnrin àtobìnrin ní àjọṣepọ̀. And literally means lay down with her. tó túmọ̀ sí pé Muhammadu bá òkú lájọṣepọ̀ ó dó òkú yẹn nínú ìsà òkú nínú lẹ́ńlẹ̀ tó ti sin òkú sí. It is often used to mean lay down to have sex. ó túmọ̀ sí láti lílò yẹn lédè Lárúbáwá ìsájà yẹn pé kó bá èèyàn lájọṣepọ̀ lọ́kọláya Muhammadu bá òkú sùn òkú Fatima tó ti gbé sínú ìsà òkú tó fẹ́ sìn. Muhammad is understood as saying that because he slept with her. Muhammadu ṣàlàyé pé bóun ṣe bá sùn yẹn tóun dó arábìnrin tó ti kú yẹn. She has become like a wife to him. pé bóun ṣe bá lájọṣepọ̀ tóun bá sùn yẹn ó ti di ìyàwó fóun. So she will be considered like the mother of the believers. Ànábì ní bóun ṣe dó òkú tó ti kú yìí pé ó máa di ìyá àwọn Muslim báyẹn. This will supposedly prevent her from being tormented in the grave. Ó ní bíbásùn tóun bá òkú yẹn sùn ló máa yọ nípa ìyà tó máa ń wà fún èèyàn òkú tó bá ti kú nínú lẹ́ńlẹ̀ pé bíbásùn tóun bá sùn yẹn máa yọ kúrò. Since Muslims believe that as people wait for the judgment day. Nígbà tí àwọn Muslim ti nígbàgbọ́ pé tí gbogbo àwọn Muslim bá kú àwọn máa ń dúró de ọjọ́ ìdájọ́. They will be tormented in the grave. Tó dẹ̀ jẹ́ pé ìyà máa ń bẹ fún àwọn nínú ìsà òkú. To reduce the pressure here means that. Láti bá dẹ ìjìyànú ìsà òkú yẹn túmọ̀ sí pé. The torment won't be as much because. Ìjìyànú sáré yẹn ò ní pọ̀. Because she is now a mother of the believers. Torí nísìnyí tóun ti bá ní àjọṣepọ̀ tóun ti dó òkú Fatima yẹn ó ti di ìyá àwọn Muslim báyìí. After Muhammad slept with her and consummated the union. Lẹ́yìn tí Muhammadu bá sùn tán tó ti ṣe àjọṣepọ̀ pé ó sora wọn pọ̀ gẹ́gẹ́ bí ọkọláya yẹn òkú tó ti kú òkú arábìnrin tá à ń pè ní Fatima yẹn. Orúkọ ìwé tá a kà tán so àwọn èèyàn tó bá fẹ́ wò wọ́n á lè lọ wò. Orúkọ ìwé tá a kà tán ẹ lè screenshot. Àdìsí tá a kà ní ẹ ṣàlàyé fún wọn. Al-Humal by Ali bin Husam. Published by Mufsasa. Volume 13, pages 609 to 610. Hadith number 37609, 37611. Ibi tá a kà ní bí Muhammadu ṣe bá òkú sùn nínú kòtò òkú. So ìkejì ni bí wọ́n ṣe dó di Muhammadu bí Muhammadu ṣe dó ìdí èèyàn. It's very clear. Ẹlẹ́kẹta tá à ń lọ sìn ni bí Muhammadu ṣe ní àwọn Muslim lè máa jẹ òkú èèyàn òkú Kristẹni àtòkù Muslim tó bá lè wọ́n ṣe Muslim mọ́ àtòkù ẹni tí ò ti ẹ̀ ṣe sí kankan ibẹ̀ là ń lọ sìn ẹ ṣe. Tírà tí à ń sọ̀rọ̀ rẹ̀ yìí òun ni wọ́n ń pè ní kìtáàbù mọ̀dúhù ìfìkì ìmọ̀. Tírà tí à ń sọ̀rọ̀ rẹ̀ yìí òun ni wọ́n ń pè ní kìtáàbù mọ̀dúhù ìfìkì Imam Shafi. Ìwé tá a fẹ́ kà ni wọ́n pè ní Mọ̀ọ́ Kùtùbù Imam Shafi Mawudu page 500. Tọ́pìkì tó ń bẹ lórí rẹ̀ ó náà ní akala masihi. Àkọlé tó ń bẹ lórí àdìsí ni wọ́n pè ní akala masihi.
jíjẹ àwọn ọmọlẹ́yìn Jésù. ṣé ń gbọ́ jíjẹ àwọn ọmọlẹ́yìn Jésù jíjẹ àwọn kìrìsìtẹ́nì bẹ́ẹ̀ ṣe lè jẹ wọ́n òun ló ń sọ yìí. Wáyẹ̀húdí àtàwọn Júù. àtàwọn tó jẹ́ Júù ni wọ́n bẹ́ẹ̀ ṣe lè jẹ wọ́n. Wàlẹ̀ káfíìrì àwọn kèfèrí tó jẹ́ pọ̀ wọ̀nyẹn wọn gbà kankan gbọ́ wọn ṣe Christian wọn ṣe Muslim ẹ lè pa wọn kẹ́ẹ̀dẹ̀ máa jẹ wọ́n. Alalan inda dorura. Alalan inda dorura. Ẹ̀tọ́ ni fún wọn tẹ́ bá ti wà nù nira. Wọ́n ní tẹ́ bá ti ń bẹ nù nira yẹn Muslim ẹ̀tọ́ ni fún yín gbọ́ wọn nǹkan tá a kà yí pé ẹ lè jẹ wọn ẹ lè jẹ ọmọlẹ́yìn Jésù àwọn Kristẹni ẹ lè jẹ àwọn Júù ẹ dẹ̀ lè jẹ àwọn kèfèrí àwọn tí wọ́n gbà lágbà tí wọ́n gbà Jésù náà gbà ẹ lè pa wọn kẹ́ẹ̀dẹ̀ máa jẹ wọn bíi barbecue. So a ti rí nísìn níbi tó ti já sí wípé wọ́n ti ń ṣàlàyé wípé jíjẹ Kristẹni jíjẹ àwọn ọmọlẹ́yìn Júù jíjẹ àwọn kèfèrí ẹ̀tọ́ ni fún gbogbo mùsùlùmí. ẹ̀yin mùsùlùmí àkọlé ẹ̀ látún tún sọ fún yín yìí lọ́kọ̀ pé jíjẹ ọmọlẹ́yìn Jésù fẹ́yìn Muslim ẹ dẹ̀ lè jẹ Júù àtàwọn kèfèrí ẹ lè jẹ àlàálì ní fún yín kẹ́ jẹ wọ́n kẹ́ pa wọ́n abẹ́rẹ́ òkùnkùn kẹ́ jẹ wọ́n àlàálì ní fún yín nínú ẹ̀sìn Islam ẹ jẹ́ àtẹ̀síwájú. Níbi gẹ́gẹ́ wá ní ọ̀rọ̀ tí wà ń bẹ̀. Ó ní fífíkì Ìmáàmù Ṣáfì nínú ìdájọ́ ẹ̀sìn Ìmáàmù Ṣáfì. Nínú ìdájọ́ ẹ̀sìn Ìmáàmù Ṣáfì wí. Ó ní wàláwú kọ́tìlù. Ó ní wàlá. Ṣàlàyé wípé jíjẹ Kristẹni jíjẹ àwọn ọmọlẹ́yìn Júù jíjẹ àwọn kèfèrí ẹ̀tọ́ ni fún gbogbo mùsùlùmí. ẹ̀yin mùsùlùmí àkọlé ẹ̀ látún tún sọ fún yín yìí lọ́kọ̀ pé jíjẹ ọmọlẹ́yìn Jésù fẹ́yìn Muslim ẹ dẹ̀ lè jẹ Júù àtàwọn kèfèrí ẹ lè jẹ àlàálì ní fún yín kẹ́ jẹ wọ́n kẹ́ pa wọ́n abẹ́rẹ́ òkùnkùn kẹ́ jẹ wọ́n àlàálì ní fún yín nínú ẹ̀sìn Islam ẹ jẹ́ àtẹ̀síwájú. Níbi gẹ́gẹ́ wá ní ọ̀rọ̀ tí wà ń bẹ̀. Ó ní fífíkì Ìmáàmù Ṣáfì nínú ìdájọ́ ẹ̀sìn Ìmáàmù Ṣáfì. Nínú ìdájọ́ ẹ̀sìn Ìmáàmù Ṣáfì wí. Ó ní wàláwú kọ́tìlù. Ó ní wàláwú kọ́tìlù. Ẹ lè pa. Ṣé ń gbọ́ ẹ lè pa wọ́n. Múrítádà ẹni tó fẹ̀sìn kalẹ̀. Múrítádà ẹni tó jẹ́ mùsùlùmí tó lóun ò ṣe mọ́ ó ti ń kírun tẹ́lẹ̀ kò kírun mọ́ ẹ lè pa. Wá àkàlàwú kẹ́ẹ̀dẹ̀ jẹ. Wá àkàlàwú kẹ́ẹ̀dẹ̀ jẹ bíi bábíkìú kẹ́ máa jẹ bíi ṣàwámà kẹ́ jẹ èèyàn kẹ́ jẹ kẹ́ pa kẹ́ẹ̀dẹ̀ máa jẹ. Ẹ tẹ̀síwájú. Ẹni tó kúrò nínú Ìsìlámù ẹ lè mú kẹ́ pa sẹ́yìn kan ti ní kẹ́ pa tẹ́lẹ̀. Ẹni tó fi ẹ̀sìn Ìsìlámù sílẹ̀ ẹ pa kẹ́ẹ̀dẹ̀ jẹ àlàálì ní fún yín. Ìwé Muslim ló ń ṣàlàyé bẹ́ẹ̀ ìwé Islam là ń ka ẹ̀. Ó wá ní wàkọ́tìlà làháríbí. Wàkọ́tìlà làháríbí. Àwọn tẹ́ ẹ pa lójú ogun. Ṣé ẹ gbọ́ àwọn tẹ́ ẹ bá pa lójú ogun. Wàláùsọ̀ gírán. Wàláùsọ̀ gírán. Kò bá jẹ́ ọmọ kékeré. Kò bá jẹ́ ọmọ kékeré. Káwí múra àtán.